Al-Ma'rufi Ìgbàláyé TV ọ̀rọ̀ ìyànjú. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àlàáfíà Ọlọ́run Ọba àtòrí àjẹjẹ táyẹ̀ kó máa bá gbogbo ojú tó ń wò mí àti tí tó ń gbọ́ mi káàkiri àgbáńláyé. Ẹ jẹ́ ká gbára wa níyànjú lénìí pẹ̀lú ẹ̀kọ́ bàǹtàbàǹtà látara ànábì Ọlọ́run Ọba tí a ń pè ní ànábì Ìsá, èyí tí àwọn ọmọ ìyá wa ẹlẹ́sìn kejì ń pè ní Jesus Christ. Marra Ìsá alayhi salam ala madinatul kharaba. Ànábì Ìsá àlàáfíà Ọlọ́run Ọba kó máa lọ bá, òun ló ń kọjá lọ lọ́jọ́ kan ló bá dé inú ìlú kan tí gbogbo inú ìlú náà dẹ̀ ti di ahoro. Ó ṣe ànábì Ìsá lè mọ̀ púpọ̀ nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó ti máa ń la ìlú náà kọjá, ìlú náà kò kí ń ṣe ìlú ahoro tẹ́lẹ̀. Fa'ajabahu al-bunyan, èyí wá ṣe ànábì Ìsá lè mọ̀ tó bẹ́ẹ̀ gẹ́, pàápàá jùlọ àwọn ilé ńláńlá, àwọn ilé àwòṣífìlà tánàbì Ìsá tó máa ń rí nínú ìlú náà tẹ́lẹ̀, bí àwọn ilé náà ṣe wá di ahoro, ó tún wá jẹ́ nǹkan kan tó tún ṣe ànábì Ìsá lè mọ̀ púpọ̀. Faqala rabb, ànábì Ìsá bá pe Ọlọ́run Ọba rẹ̀ wípé marru hadhihi al-madinati an tujibani, ó ní wọ Olúwa mi ò bá mi pa ìlú yìí láṣẹ, ó máa dá mi lóhùn nígbà tí n bá ń béèrè àwọn ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀. Fa awha Allahu ila al-madina, lọ́lọ́run Ọba bá ránṣẹ́ sí ìlú tó ti di ahoro náà wípé ayyatuha al-madinatul kharaba jawibi Ìsá. Lọ́lọ́run Ọba bá ń pa ìlú náà láṣẹ wípé ìwọ ìlú tá a ti sọ di ahoro yìí, ó yá bẹ̀rẹ̀ sí ní dá ànábì Ìsá lóhùn gbogbo àwọn ìbéèrè tó bá ti ń béèrè lọ́wọ́ rẹ̀. Qala fanadatil madinatu Ìsá, lẹ́ẹ̀kan náà ni ìlú náà bá pariwo ní bá ń polówó ní ìgbé ànábì Ìsá wípé habibi, olólùfẹ́ mi, ẹnì kejì mi, ẹni bí ọkàn mi. Bẹ́ẹ̀ náà ni ìlú náà bá ń kí ànábì Ìsá ní mẹ́sàn-án mẹ́wàá, ní bá ń wípé wa ma turidu minni, ó ní rí ànábì Ìsá kí ni tó fẹ́ lọ́dọ̀ mi. Ànábì Ìsá bá ń dá ìlú náà lóhùn wípé qala ma fa'ala ashjaru, ó ní àwọn igi ńláńlá tí ń bẹ nínú rẹ̀, èyí táwọn èèyàn gbìn àti tó já sí kó lálẹ́ wù ní fúnra ẹ̀, kí ni tó ṣe àwọn igi yìí. Wa ma fa'ala anharu, ó ní àwọn akérèmọdò, àwọn atan, àwọn odò tí ń bẹ nínú rẹ̀, kí ni tó ṣe wọ́n tí gbogbo wọn sì gbẹ lójijì. Àwọn igi gbẹ sórí òró, bẹ́ẹ̀ náà tún ni àwọn akérèmọdò náà, àwọn náà tún gbẹ. Wa ma fa'ala kusuri, àwọn ilé ńláńlá, àwọn ilé àríṣèmọ̀, àwọn ilé àwòṣífìlà táwọn olówó táwọn ọlọ́lá tí wọ́n kọ́ sínú ìlú ìtẹ́lẹ̀, kí ni tó ṣe wọ́n tí gbogbo ẹ̀ di ahoro báyìí. Wa ayna sukyanuk, àwọn olùgbé inú rẹ tí wọ́n gbé ní ìlú ìtẹ́lẹ̀, ibo ni wọ́n lọ? Ṣé wọ́n lọ oko ni? Àwọn dàlẹ́nì ibo ni wọ́n wà? Lẹ́ẹ̀kan náà ni ìlú ìbá ń fún ànábì Ìsá lésì wípé habibi, oníwọ̀ olólùfẹ́ mi, ẹnì kejì mi, jaa wa'du rabbika al-haqq, ó ní àdéhùn Ọlọ́run Ọba rẹ tí máa ṣe lọ́pọ̀lọpọ̀ ọgbà tí ó sì ní tàsé tí ó padà wá sí ìmúṣẹ. Ọládéhùn náà Ọlọ́run Ọba sọ dòótọ́ lé ní o tó padà wá sí ìmúṣẹ o. Fayabisat ashjari, wíwá sí ìmúṣẹ àdéhùn náà lénìí ní àwọn igi ńláńlá tí ń bẹ nínú mi àti táwọn èèyàn gbìn àti tó lálẹ́ fúnra ẹ̀, gbogbo ẹ̀ bá dé tó gbẹ sórí ìdúró. Wa nafashat anhari, bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn akérèmọdò, àwọn atan tí ń bẹ nínú mi làwọn náà bá dé tó gbẹ. Wa kharabat qusuri, ní gbogbo àwọn ilé kànrìnkànrìn, ilé jàǹkànjàǹkàn, àwọn ilé àwòdámi ẹnu, àwọn ilé àwòṣífìlà tí ń bẹ nínú mi làwọn náà bá dé tó di ahoro. Wa mata sukyani, ní gbogbo àwọn olùgbé inú mi, gbogbo wọn bá di òkú, wọn bá dẹni tó fa ayélẹ̀ tí gbogbo wọn sì jáde láyé tí wọ́n kú. Ànábì Ìsá bá wá ń bi ìlú náà léèrè wípé fa ayna amwaluhum, ó ní a gbọ́ pé gbogbo wọn ti kú báyìí, ǹjẹ́ owó wọn tí wọ́n kó jọ, owó ọ̀hún náà dà lé ní. Ìlú yìí bá ń fún ànábì Ìsá lésì wípé jama'uha minal halal wal haram, ó ní apá kan nínú wọn wọ́n kó owó ìjọ ní ọ̀nà halali, bẹ́ẹ̀ náà làwọn kẹ́sì ń bẹ nínú wọn tọ́já sí pé owó náà bí wọ́n ti kó jọ ọ̀nà haramu náà ni wọ́n gbà tí wọ́n fi kó owó ọ̀hún náà jọ. Wa mawdu'atun fi batni, àmú gbogbo ẹ̀ náà dà lé ní, wọ́n da gbogbo ẹ̀ lẹ̀ sínú èmi ìlú náà ni. Lillahi mirasu samawati wal ard, torí Ọlọ́run Ọba ló nípa láti jogún gbogbo tí ń bẹ sánmà àtilẹ̀. Qala fanada Ìsá alayhi salam, lẹ́ẹ̀kan náà ni ànábì Ìsá bá lọ́gun ní bá ń wípé fa'ajibtu min thalathi unasin, ànábì Ìsá ní ó ṣe mí léèmọ̀ látara àwọn èèyàn mẹ́tẹ̀ẹ̀ta kan. Qalibu dunya, iná ẹ̀lẹ́ni tí ń fi gbogbo ojú méjèèjì tí ń fi wá ayé. Àwọn ọ̀rẹ́ mi kọ́lé ńláńlá, èmi náà fẹ́ kọ́lé ńláńlá.
àwọn ọ̀rẹ́ mi rọkọ̀ bọ̀gìnì èmi náà gbọ́dọ̀ rọkọ̀ bọ̀gìnì bẹ́ẹ̀ sì ni mo gbọ́dọ̀ lọ Dubai èmi náà fẹ́ lọ London. Ànábì Ìsá ni ó ṣe nílé mọ́ lára ẹni tí ń fi gbogbo ojú méjèèjì tí ń fi wá ilé ayé wal mawtu yatlubuhu ó sì gbàgbéra tí ó mọ̀ wípé bóun náà ti ń lé ayé yìí bẹ́ẹ̀ náà ni ikú ń bẹ tí ń lé òun náà tí kú ń wá òun náà lójú méjèèjì láti pa òun. bàbá analkusura wal qabru manziluhu Ànábì Ìsá ni ó ṣe nílé mọ̀ lẹ́yìn tọ́já sí wípé ń kọ́lé jàǹkàjàǹkà tí ń kọ́lé ńláńlá tí ń wípé àwọn èlò tí mo fẹ́ lò nínú ilé yẹn mo fẹ́ kó gbogbo ẹ̀ wọlé látòkè òkun ni mo fẹ́ gba owó jẹ́ síbẹ̀ ni. Ànábì Ìsá ni ó ṣe nílé mọ̀ fún ẹni bẹ́ẹ̀ o ìgbẹ̀yìn gbogbo ẹ̀ náà nínú sàárè nírú ẹni bẹ́ẹ̀ yóò padà wá fi ṣe bùgbé. wa man yadhaku min afihi wan naru amamahu Ànábì Ìsá ni ó tún ṣe nílé mọ̀ fẹ́ tọ́já sí wípé ń fi gbogbo ọjọ́ ìgbésí ayé tiẹ̀ fi ń ṣàwẹ́wàá eré lòun máa fi ń ṣe gbogbo àwọn àsìkò tó yẹ kó fi ṣiṣẹ́ olóore ó fi sí Ọlọ́run Ọba àwàdà lòun máa ń fi gbogbo ẹ̀ ṣe. wan naru amamahu bẹ́ẹ̀ sì ní àbálò àbábọ̀ gbogbo ẹ̀ náà iná ní bẹ níwájú rẹ̀ yìí ibna Adam ìwọ ọmọ Ànábì Adama la bil kathiri tashba kìí ṣe kéèyàn ó jẹ wọ̀bìà kéèyàn ó jàjẹ ranjú kéèyàn ó jàjẹ ju nǹkan ní mú kéèyàn ó yó wala bil qalili taqna kìí sì ọba kékeré téèyàn ní náà ní múyàn ní tẹ́lọ́rùn tajma'u malaka liman la yahmaduka òun kó owó rẹ̀ jọ lójú méjèèjì fún àwọn ẹni tọ́já sí wípé wọn ò ní padà ṣẹ̀yìn fún ọ nígbà tó ọba sí má àwọn tí ò ní mọ̀ọ́rẹ́ fún ọ tí wọn ò ní yọ̀ kódà tí wọ́n ti máa wí fún ọ wípé kò ní dáa fún ọ lọ́nà ọ̀run àwọn náà ló ń kó owó náà jọ lójú méjèèjì fún wataqaddamu ala rabbi la ta'dhiru ó sì ń tì síwájú kí wá ní tó ń tì síwájú àwọn nǹkan tí ò lè ṣàwíjàre rẹ àwọn nǹkan tí ò lè béèlì rẹ níwájú Ọlọ́run òun ló tó tì síwájú Ọlọ́run Ọba àwọn nǹkan tó lè fi ṣàwíjàre tí ò lè gbà ọ́ lẹ̀ níwájú Ọlọ́run Ọba tó dá ẹ àwọn nǹkan náà ló tó tì síwájú Ọlọ́run Ọba innama anta abdun batnuka ó wá di ẹrú ní tó máa jẹ síkùn rẹ wa shahawatik bẹ́ẹ̀ náà ló tún di ẹrú fún ìgbádùn tó gbádùn lásán àwọn yòròyòrò ìgbádùn tó gbádùn lára obìnrin lásán ó wá dẹrú fún gbogbo àwọn nǹkan wọ̀nyí. wà innama tamla'u batnuka idha dakhalta qablaka inú rẹ̀ ó wá wú gbélé mà tí ó wù tí ó taari gẹ̀rẹ̀jì nígbà tó bá wọnú sàárè rẹ̀ yabna Adam ìwọ ọmọ Ànábì Adama. tara hashda malika fil mizan ghayrik ọ wá rí wípé gbogbo owó tó jìyà tó kójọ náà kú tó lọ ọ wá rí wípé yóò máa bẹ nínú òṣùwọ̀n ẹlòmíì kó tó yàtọ̀ sí tiẹ̀ ìwọ ó máa jìyà òun sì máa gbádùn nítorí wípé owó tí wọ́n jìyà tó kójọ kó tó lọ ìwọ ò fowó ọ̀hún ṣiṣẹ́ olóore síwájú Ọlọ́run Ọba ìgbà tí wọ́n dẹ̀ lọ tán òun ti mówó ọ̀hún ó ti kọ́ mọ́sáàsì ńbẹ̀ ó ti ń tọ́jú àwọn ọmọ òrukàn nínú ẹ̀ gbogbo àwọn tí wọ́n nílò ìrànlọ́wọ́ ó ti fi ìrànlọ́wọ́ ti fi wá wọn rí òun ó máa wá gbádùn ìwọ ó máa fẹ́ sí ìyà níwájú Ọlọ́run Ọba. ìwọ olóríire tó ń gbọ́ mi tó ń wò mí káàkiri àgbáńlá ayé ẹ̀kọ́ ńlá lélẹ́yìí jẹ́ fẹ́mi àti ẹ wípé kò sí ní tá a mú wáyé kò sì sí nǹkan tá a mú lọ ká má sì gbàgbé wípé omi tá a bá dà síwájú náà òun náà látẹ̀ nígbà tá a bá dọ̀dọ̀ Ọlọ́run Ọba. nítorí náà gbogbo ẹ̀dá tí ń gbọ́ mi ẹ jẹ́ á ṣiṣẹ́ olóore á ṣàánú àwọn aláìní á tọ́jú àwọn ọmọ òrukàn á sì náwó síbi àwọn nǹkan tọ́lọ́run Ọba fẹ́ nítorí wípé ká bàa lè bá ìsan dáadáa lọ́dọ̀ Ọlọ́run Ọba wa ìjọ tá a bá padà dọ̀hùn. gbogbo ẹ̀yin tẹ́ bá wá lọ́rọ̀ kan tàbí méjì tẹ́ fẹ́ bá mi sọ wọ́n yẹ fẹ́ ká máa bá yín polówó àwọn ọjà yín ni àbí ẹni ọlọ́jọ́ òbí kan tẹ́yìn fẹ́ kí àbẹ́ fẹ́ kọrin fún un àbẹ́yìn fẹ́ ra ọjà láti iléeṣẹ́ wa Rajlad investment àbẹ́ fẹ́ ká máa bá yín edit àwọn fídíò sí yín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ bá mi sọ̀rọ̀ sórí nọ́mbà yìí 090-1313-1710 àdúrà gbogbo wa yóò gbà. Al Ma'rufi Ìgbàláyé TV ibẹ̀ gangan ni ẹ máa wò.